sí ẹnikẹ́ni kò sí ẹnìkankan nínú ìlú yìí àìnú wá gbà pé kò sí ẹnìkankan tí ó tó bẹ́ẹ̀ láti dá wa lọ́wọ́ kọ́ láti lè bóyá ká mọ́ rìṣẹ́ wa sí nídìíwọ̀n ìgbà tó já sí pé táwa náà ń ṣe àṣẹ tí òfin takò. àrawọ́ ẹ̀bẹ̀ sí àwọn aráàlú láti fún wa ní support because àwọn Yorùbá bọ̀ wọ́n ní àjòjì ọwọ́ kan kò gbẹ́rù dórí, so gbogbo tá a dẹ́ ń ṣe yìí kò ń ṣe fúnra wa bí ó ń ṣe fún àǹfààní àwa tá a wà láyé sìn àti àwọn ọmọ tí wọ́n ṣe ń bọ̀. Torí pé ìdẹ̀kùn láwà fún 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 àpọ̀yè sí ilé kókó àlòdì sí ilé kókó ìdẹ̀kùn aráàlú ló jẹ wá lógún. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ojúlówó ọmọ Yorùbá káàkiri àgbáláyé, pàápàá jùlọ ẹ̀yin tẹ́ fẹ́ ìdẹ̀kùn aráàlú. A wà ní ilé ẹgbẹ́ Albadiru Nigeria Limited, àwọn tí pé wọ́n iṣẹ́ wọn ká sọ pé construction work níṣẹ́ wọn, iṣẹ́ ilé kíkọ́ àtàwọn nǹkan míì tó jẹ mọ́ ètò ìkọ́lé. Wọ́n ń kó yẹ̀pẹ̀, wọ́n ní típà, wọ́n máa ń supply yẹ̀pẹ̀ fún aráàlú. Àwọn kankan ló ṣẹlẹ̀ tí ó gbé ojúlówó ọmọ Yorùbá dé ọ̀dọ̀ wọn láwọn kan tá a gbọ́ tó dẹ̀ jẹ́ ìbànújẹ́ ọkàn fún wa, ṣùgbọ́n àfi kó jẹ́ pé àwa nìkan la gbọ́ ọ̀rọ̀ yìí ló jẹ́ ká gbéra láti ọ̀dọ̀ wa wá sí ilé ẹgbẹ́ wọn. Ẹ máa tẹ̀lé mi ká lọ wọ sínú. Àwọn ọmọ ẹgbẹ́ Albadiru, díẹ̀ lára àwọn ọmọ ẹgbẹ́ Albadiru, àwọn náà ni wọ́n wà ní inú ilé ẹgbẹ́. Ẹ rí pé ilé ẹgbẹ́ wọn náà la wà yìí tí wọ́n ń ṣètò ẹ̀ lọ wẹ́rẹ́wẹ́rẹ́. Àwọn ìpèníjà kan ni wọ́n ń kojú láti bí ọdún mélòó kan sẹ́yìn. Àwọn ẹgbẹ́ típà, ẹgbẹ́ onítìpà tí wọ́n ń kó yẹ̀pẹ̀ ní Ìwó àti agbègbè rẹ̀, wọ́n ń kó ní 20,000 àti 5,000, ká pè ní 25,000 tí í ṣe 25,000 naira. Àwọn ọmọ ẹgbẹ́ Albadiru wọ́n ń kó yẹ̀pẹ̀ tí wọ́n ní 20,000 àti 2,000 tí í ṣe 22,000 naira. Ṣùgbọ́n nígbà tó yá, ìròyìn kan lá pé àwọn ẹgbẹ́ onítìpà nílùú àtàgbègbè ẹ̀ wọ́n sọ owó yẹ̀pẹ̀ típà ẹyọ kan wọ́n sọ di 30,000 àti 5,000 tí í ṣe 35,000 naira. Èyí wá mú àwọn ọmọ ẹgbẹ́ Albadiru, gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ pé àwọn ìdẹ̀kùn làwọn wà fún, gẹ́gẹ́ bí n ta máa gbọ́ lẹ́nu wọn. Àwọn ṣe tí wọ́n fẹ́ ṣe tí wọ́n ní 30,000. Bí wọ́n ti wá fẹ́ ṣe ní 30,000 naira yìí, àwọn ìpèníjà kan wá látọ̀dọ̀ àwọn tí wọ́n jọ ń ṣe orogún òwò pé wọ́n fẹ́ ba iṣẹ́ àwọn jẹ́. Àwọn ìpèníjà tó wá yìí ó jẹ́ nǹkan tó lágbára díẹ̀ tó bà wá lọ́kàn jẹ́, tá a fi pé ká wá sí ọ̀dọ̀ wọn láti wá gbọ́ ẹnu wọn kí wọ́n sọ fún gbogbo ayé, káyé ó lè mọ̀ pé ta ni ọ̀rẹ́ aráàlú, ta lọ̀tá aráàlú ló gbé wa débẹ̀. Ṣùgbọ́n gbogbo ìpèníjà tí wọ́n ń kojú ẹnu tàwa kọ́lẹ̀ ti gbọ́. Yorùbá bọ̀ wọ́n lẹ́nu oníkànlá àti gbọ́pọ̀n. Ẹ dákun ẹ̀yin ọmọ fẹ́ kẹ́ ẹ máa bá mi ká lọ kájọ gbọ́ dáadáa àwọn nǹkan tí wọ́n ń kojú àti kí ni ọ̀nà àbáyọ, irú ìrànlọ́wọ́ wo ni wọ́n fẹ́ ní ẹ bùkátà sí táwọn ìpèníjà yìí tí ó fi lọ tí gbogbo nǹkan ó fi dẹrùn. Ẹ máa bá wa ká. Orúkọ mi ni Mohammed Abdulateef Abimbade, mo jẹ́ akọ̀wé fún ẹgbẹ́ Albadiru. Gbogbo ibi tí Albadiru bá ti ń sẹ̀mí, pàápàá jùlọ nínú ẹ̀ka bricklayer, gbogbo ibi tí Albadiru bá ti ń sẹ̀mí, nítorí pé kì í ṣe Ìwó nìkan ni Albadiru kalẹ̀ sí, wọ́n káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ni. Kì í ṣe Ìwó nìkan ni Albadiru wà. Ẹ dákun, àwọn nǹkan kan ni a gbọ́ pé ó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ yẹ̀pẹ̀, ó ṣe yẹ̀pẹ̀. Bẹ́ẹ̀ ká tó máa lọ, ẹ dákun, ṣé ilé kíkọ́ nìkan ni ẹgbẹ́ Albadiru ní ẹ dálé lórí ní àgbo? Torí ẹ sọ pé bricklayer ní ìsìn, ṣé iṣẹ́ ilé kíkọ́ nìkan bricklayer nìkan lẹ́ ń ṣe? Bóyá ní ìsìn bóyá ní ilé ṣe construction, bóyá bí ọ̀nà àbí nǹkan kan, iléeṣẹ́ yóò kì í Albadiru fún ọmọ pẹ́. Ẹ ṣé, mo dúpẹ́. Gbogbo ohun tó jẹ mọ́ construction àti àwọn èròjà tí à ń lò láti fi ṣe, òun náà ni Albadiru ní agbára láti dáhùn fún, láti ń ṣe ètò tí ó yẹ ká ṣe lórí rẹ̀. Tó jẹ́ pé tí wọ́n bá wá bẹ̀rẹ̀ pé àwọn ní ìdí tó jẹ mọ́ materials, construction materials pátá, lágbára Ọlọ́run, Albadiru náà lágbára Ọlọ́run wọ́n rí eléyìí tí ó sì dùn mọ́ wọn nù. Ẹ dákun, nǹkan kan wá, ọ̀rọ̀ kan ló ta sí wa létí, ó sì jẹ́ ilé tí ó ń bà wá nínú ọkàn jẹ́. Wọ́n ní nípa yẹ̀pẹ̀, a gbọ́ pé yẹ̀pẹ̀ ti di 35,000 naira. Ká sọ pé sí gbogbo yín náà lẹ́yìn ẹjọ́ fọwọ́ sí, wọ́n ní ìgbà kan wọ́n ń gbé yẹ̀pẹ̀ 25,000 naira
àti gbọ́ pé 20,000 lẹ́yìn ń gbé bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n ní ìsìn àti wá gbọ́ pé wọ́n ti sọ di 35,000 naira sí 35,000 naira náà ni ẹ̀yìn ń gbé àti pé kí ló fà á kò fi rí bẹ́ẹ̀. ẹ ṣe olóòtú adúpẹ́ lóòótọ́ ni tí kò sí rọ́ńbẹ́ wọ́n gbé ní 35,000 naira ṣùgbọ́n àyíká Alibadiru à ń gbé tiwa ní 30,000 naira. Alibadiru ẹ̀yìn tọ̀dọ̀ yẹn ẹ bá fẹ́ bá tó sọ lẹ́ẹ̀kan sí. Alibadiru Nigeria Limited à ń gbé tiwa ní 30,000 naira eléyìí tí àwọn yòókù ń gbé ní 35,000 naira. kí wàá lè rúgbà tí ń tẹ pé nígbà táwọn kan ṣe ní 35,000 ẹ̀yin wá ṣe ń tajà sẹ́yìn ẹ̀yin òbúkátà tó wò ni. ẹ ṣe àwọn àlùfáà wa the Grand Mufti of Yorùbá land kọ́lọ́n kọ́ba lè kíyèsí wọn ọba tí ọ̀dà ọ̀sán àti gbogbo kọ́mọ̀dà àwọn tó ń gbà kọ̀ọ̀kan àwọn ni wọ́n ní èròǹgbà tí a dúró tì láti ara àwọn ìpèníjà kan tí ó ti ṣẹlẹ̀ láìmọ̀ iye ọdún sẹ́yìn eléyìí ló fa ìdí tí wọ́n fi gbé Alibadiru kalẹ̀ lẹ́ni tí ó jẹ́ pé kó wà fún ìdẹ̀kùn aráàlú láti lè ṣe ẹ̀dẹ̀ fún àwọn èèyàn nígbà tí àwọn kan kọ̀ọ̀kan lè kókókó mú àwọn èèyàn wa gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé gbogbo wa ọmọ mẹ̀kúnnù ni wá so àwọn àsìkò kọ̀ọ̀kan bẹ tí àwọn ìpèníjà wáyé tó lágbára òun lọ́pàá tí wọ́n fi ní kí Alibadiru wọ́n bá wa rẹ́jísítà rẹ̀ a ní sàtífíkẹ́tì eléyìí tí ò sí rújú bẹ́ẹ̀ pé gbogbo ohun tí a bá fẹ́ ṣe a gbọ́dọ̀ jẹ́ kí aráàlú máa rí ní tó jẹ́ ìdẹ̀kùn fáwọn nígbà tí a bá fẹ́ fà eléyìí lọ́pàá ìdí táwa fi sọ di wá di 30,000 naira ṣùgbọ́n lábala rẹ̀ a ní àwọn ìpèníjà tí ó pẹ̀ka. ìwé àwọn ìpèníjà wo ni ẹ ní. ẹ ṣe ní mo rántí ní ọjọ́ 17 oṣù kẹjọ ọdún táwa yìí ìkan lára àwọn pé àwọn tí wọ́n jẹ́ aṣojú wa nínú ètò tipa wọ́n pè wá nígbà tí a ṣe àwọn mítìn kan pé àwọn bàbá àwọn ẹ̀ka onítìpá yòókù wọ́n pe àwọn láti lè jẹ́ kí àwọn lọ mú price ìyẹn iye tí a mọ̀ já ọjà ìyèpẹ̀ àti gravel eléyìí tó já sí pé látìgbà tí Alibadiru ti ń sẹ̀mí wọ́n ní iye tí wọ́n ń gbé tiwọn àwa náà sì ní iye tí à ń gbé tiwa eléyìí ló mú wa gbé ìgbésẹ̀ ní ọjọ́ 28 oṣù kẹjọ ọdún táwa ìbákan náà lẹ́ni tí a kọ lẹ́tà sí wọn a jẹ́ kí ó yí wọn pàtàkì tí Alibadiru fi wà àti àwọn iṣẹ́ tí à ń ṣe a sì jẹ́ kó yí wọn náà dá wọn padà sẹ́yìn pé látìgbà tí Alibadiru ti ń sẹ̀mí wọ́n ní iye tí wọ́n ń gbé tiwọn àwa náà sì ní iye tá à ń gbé tiwa nídìí èyí a lè jókòó pẹ̀lú yín láti jọ mú price kan náà kí wọ́n mú price tiwọn káwa náà dẹ̀ mú tiwa eléyìí tó jẹ́ ìbáṣe fọwọ́sowọ́pọ̀ tí yóò jọ mú ìlọsíwájú bá ẹgbẹ́ tipa àti àwọn sẹ́mi náà a ṣetán láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn ṣùgbọ́n eléyìí tó jẹ́ ìyàlẹ́nu sí wa òun náà ni pé ní ọjọ́ 2 oṣù kọkànlá ọdún tá a wà yìí a ní ọjọ́ Sunday a rí lẹ́tà láti ọ̀dọ̀ àwọn ẹ̀ka yìí náà bákan náà eléyìí tí wọ́n sọ tó pọ̀ sínú lẹ́tà wọn pé àwọn rí lẹ́tà láti fèsì sí lẹ́tà tí a kọ sáwọn ní ọjọ́ 18 oṣù kẹjọ pé láti àsìkò yìí lọ lẹ́yìn tí wọ́n ṣàlàyé tí wọ́n fẹ́ sí sínú ẹ̀ wọ́n wá jẹ́ kó yé wa pé láti àsìkò yìí lọ ká mọ̀ débi tó jẹ mọ́ ètò kwari àwọn eléyìí tí àwọn rà àti eléyìí táwọn ya kí Alibadiru mọ́ débẹ̀ eléyìí táwọn náà sì fi ń dá lójú pé ètò jẹ́ tiwa àwọn náà ò ní débẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe mọ̀ pé kwari kan náà ni gbogbo wa jọ ń lò Alibadiru ò dá kwari tiẹ̀ ní lọ́tọ̀ àjọ ń lò kan náà ni láti lè jẹ́ kí wọ́n rò pé àwọn lè ṣẹ́ wa léegun ẹ̀yìn pé bóyá tí a bá débi kwari àwọn mọ́ yóò jẹ́ kí a padà sí ibi price tí àwọn fẹ́ gbà eléyìí tí ó sì lè ṣe é ṣe láyé nítorí pé tí à ń ṣe a ṣe nítorí kí wọ́n kí wa a dẹ̀ ṣe nítorí kí wọ́n fún wa lówó bí kò ṣe kí aráàlú wa ó lè bá a ní ìgbáyé gbádùn lórí àwọn ètò yìí a sì bẹ́ẹ̀ lọ́hùn a sì tún retí ẹ̀san lọ́dọ̀ ọba tí ọ̀rọ̀ wa ń ṣẹ́ lórí nǹkan yìí òun náà ló fa lẹ́tà tí wọ́n kọ sí wa láti gbà yẹn náà làwọn náà ti dojúkọ àwọn ìpèníjà yìí tí a ti ń ṣe ìfòró lọ́tùn lósì ti wáyé náà lọ tí a bá rí àwọn ẹlẹ́yinjú àánú àwọn tọ́lọ́ ń bùjẹ̀bùsí lápò tí wọ́n lè ràn wá lọ́wọ́ lórí abala méjì tó jẹ́ ìpèníjà wa gbà pé pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run tá a bá rí ìrànlọ́wọ́ nílẹ̀ tònítọ́mọ́ yìí aráàlú gan ṣe àdúrà ju bí wọ́n ṣe ń ṣe lọ fún wa. a ní di àwọn ẹlẹ́yinjú àánú tí wọ́n lè ra tipa fún wa láti lè jẹ́ kí iṣẹ́ tá a fẹ́ ṣe kó rọrùn láti máa ṣe tí wọ́n kò sí eléyìí kéyìí tí wọ́n ṣe inú méjèèjì tí kò tá a gbà láàyè tí wọ́n bá láwọn fẹ́ ṣe bùn wa a gbà pé wọ́n ṣiṣẹ́ lára sí Ọlọ́run táwa náà la fẹ́ ṣe òun náà ni wọ́n ti ràn wá lọ́wọ́ bákan náà tó wá jẹ́ pé wọ́n ní agbára láti rà sọ́dọ̀ wa tájọ jókòó àdéhùn bó láti máa sanwó ọ̀nà wo la fẹ́ gbégbà láti fi dá wọn lójú pé àní jàǹbá wọn nígbà kan lórúkọ ẹgbẹ́ Alibadiru pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run eléyìí tá a sì fi dá wọn lójú pé àní jàǹbá wọn bákan náà lórí ọ̀rọ̀ kwari ọ̀nà méjì ni lágbára ní ìdìrànlọ́wọ́ náà lórí kwari bóyá wọ́n ra ilẹ̀ sí abẹ́ wa tí a mọ̀ lù tá a mọ̀ lù tá a sì mọ̀ jábọ̀ owó wọn fún wọn bóyá wọn ó sì ní kwari tí wọ́n fún aláì pé káwá mọ̀ kó lọ́dọ̀ àwọn tá a sì mọ̀ san owó tó jẹ́ ẹ̀tọ́ tí àwọn èèyàn yìí náà tí wọ́n san àǹkan méjì tí a ní ìdìrànlọ́wọ́ sí lọ́dọ̀ àwọn ẹlẹ́yinjú àánú rẹ̀. ǹjẹ́ ní tẹ́ bá wá rí ẹni tí ọba oyin nílẹ̀ kíkẹ́ àmọ́ kókó nílẹ̀ àbí bóyá ń ralẹ̀ tí abẹ́yẹn sí àwọn abala kejì tẹ́ sọ tí wọ́n lágbára àti dáyín dúró bẹ́ẹ̀ àbí wọn lágbára àti lọ ìwé kan sọ pé bóyá láti fi gbé ẹni tó fún yín lẹ́ àbí bóyá láti fi gbé ẹni gan pé lè kó yẹ̀pẹ̀ ńbẹ. ẹ ṣe àdúpẹ́ nígbà tó já sí pé orílẹ̀-èdè tá a wà orílẹ̀-èdè tó ń ṣiṣẹ́ pẹ̀lú òfin gbogbo eléyìí tí a náà sì ń ṣe a ní amòfin lẹ́gbẹ̀ẹ́ eléyìí tó jẹ́ pé tí a bá fẹ́ kọjá àlà wọ́n ń dá wa padà kéye tó fi sọ̀rọ̀ kò sí ẹnikẹ́ni kò sí ẹnì kankan nínú ìlú ẹnu wa gbà pé kò sí ẹnì kankan tí ó tó bẹ́ẹ̀ láti dá wa lọ́wọ́ kọ́ láti lè bóyá ká mọ́ ìrìnsẹ̀ wa ṣe ní ìdíwọ̀n ìgbà tó já sí pé táwa náà ń ṣe àṣẹ tí òfin takò